fadilatu sheikh Muhyiddin Salman ọba alekiola tí ó gbé yín kalẹ̀ dáadáa gbogbo ẹ̀mí àlàáfíà ọlọ́nkọ́ máa ṣàbọ̀wá jogún ẹ̀ fún yín. àmín. àmín. gbogbo ẹ̀yin olóyè bàbá ni mo kí ìmọ̀ ọkọ̀ yẹ̀yìn lọ́kọ̀ọ̀kan wakilul muslimin awwalu salihin fakhrul ulama mujahidud din mo kí gbogbo yín ọlọ́run tó fi ń ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ fún bàbá ọlọ́run ní yẹ̀yìn ń sá láíláí. àmín. mo kí bàbá Imam lẹ́ẹ̀kan sí i mo wá sílùú Ọ̀fà lónìí mo ti délẹ̀ yìí láti òru àná bíi aago 11 sí 12 ń lọ lù ni mo wọlé ìlànà ńgbà mo parí wáàsí lẹ́kọ̀ọ́ mo wá ní prógrámù níbí lónìí Sunday mo wá wò pé kí n tó máa gba Ògbómọ̀ṣọ́ lọ ó lè pẹ́ mi ni mo fi wá sùn lóru mo lọ́jì sí Avalon Hotel mo wá wò pé láàárọ̀ yìí kí n kọ́kọ́ jí lọ ọ̀dọ̀ bàbá ńlé kí n tó lọ bí tí mo wá ṣùgbọ́n bí tó ṣe rí kò gbà bẹ́ẹ̀ bí mo ṣe wá ṣe tán bẹ́ẹ̀ tí mo fẹ́ máa lo Ògbómọ̀ṣọ́ ni mo wá ní àfi kí n dọ́dọ̀ bàbá Ìmámù Ọ̀fà kí n tó máa lọ orí pé Ọlọ́run ní la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha mo fi ní kí n lọ pé ìwọ̀ torí pé bàbá Ìmámù Ọ̀fà náà wọ́n akún wọn lójú pọ̀ gan bí mo ti kéré tó tí ń jùmọ̀ sí gbé lọ bí ènìyàn kà yìí tí mo rí jóńjó bí ẹran orí rẹ̀ sí tí ń fẹ́ ju ìdérí ìgò lọ lẹ́gbẹ̀ẹ́ ìgò àwọn ni ìgò àwa nìdérí rẹ̀ àwọn ni odidi rẹ̀ sí àwa ni jóńjó lé tí ń bẹ lókè. bí mo ti kéré mọ náà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà máa fojú pa mí rẹ́. wà á máa ń yé dìlì mí ní ọ̀tọ̀ náà ó yẹ ń sàrà kọ́ra. odidi ìlú sì ni wọ́n téèyàn bá fi wá gbàgbé ọlá tó yẹ kéèyàn fún ìlú téèyàn gbàgbé iyì tó yẹ kó fún ìlú téèyàn gbàgbé àpọ́nlé tó yẹ kó fún ìlú èèyàn ṣàbòsí ìlú yẹn ni. tẹ́jú òfònú nulẹ̀ dìdá sí bí adìlàmí. àbòsí téèyàn ṣe fún ìlú yẹn níjọ́ téèyàn ọba jìyà àbòsí yẹn ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ ojú dèdè àbòsí tó ń ṣe lọ. tẹ́jú òfònú nulẹ̀ dìdá sí bí adìlàmí. bí wọ́n wọ Ọ̀fà bẹ́ẹ̀ tí mo sì jáde bẹ́ẹ̀ tí mi lọ ṣe ẹkú ilé fún bàbá káwọn náà ṣe káàbọ̀ fún ọmọ àbòsí ni mo ṣe níjọ́ tí ìyá rẹ̀ ọba jẹlúwẹ̀ kì í ṣe ìyá kéke. ìgbà tí mo wá ń lọ ilé wọn nígbà Ọlọ́run rí pàníyàn dà mí pè wọ́n kọ́dà àrí kan náà ọmọ kéwú tó ní àbá ìmámù ẹ̀ sì pé ìmámù àbàkẹ́tùmọ̀ rẹ̀ mo ní èwo làbọ̀rọ̀ máa sọ fún ẹni tí ń bẹ lé pé mò ń bọ̀ nù lé bíbélì mi náà mò ń bọ̀ bí n bá délé tí n bá bá wọn ṣé wọn ò ní ṣe mí pẹ̀lẹ́ ni wọ́n gbẹ́gà fún mi sí ń jókòó nígbà bá sì jókòó tó ṣe díẹ̀ mọ́ ọ lọ wọ́n mọ̀ pé mo dénú ilé mi. wọ́n máa yẹ dìlì mí lọ́tọ̀ náà ó yẹ sàrà kọ́ra. ọlọ́run rí pàníyàn dáa mo fẹ́ délé tán ni mo pàdé bàbá lójú ọ̀nà bàbá wa súnrí mọ́lẹ̀ nú ọkọ̀ ẹ̀wẹ̀ kọ́ ebo yẹn wọ́n bẹ̀yìn tì ní pé Ìmámù Ògbómọ̀ṣọ́ ọmọ wa ni yóò wá kí a mi àjókòó sí wọ́n wá sáré bọ́lẹ̀ nú ọkọ̀ ó pé aládùúrú bọ́lọ̀ ti kẹ́yìn tó yìí èmi tí ń jẹ́ nǹkan kan ilẹ̀ tó wá sáré bọ́lẹ̀ nú ọkọ̀ fún èmi náà wá lọ pàdé wọn wọ́n nínú wálé wá kíyìn ni wọ́n láwọn ń lòdì kan mọ́ lóde ẹ̀ máa lè so lóde ká sìn yín lóde nígbà bá sìn yín lóde ká ẹ yọ̀ǹda wa ká máa lọ. torí bẹ́ẹ̀ bàbá Ìmámù Ọ̀fà ó kíyìn pọ̀ Ọlọ́run kọ́ máṣe bá mi dúró tì yín Ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín yóò máa dá Ọlọ́run tí ní kó dá lónìí Ọlọ́run ní kó dá lánàá bó bá dọ̀la Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láàlẹ́ wala la hawla wala quwwata illa billah. sọ pé ara ayé níbọn wọ́n níbọn. bàbá Ìmámù Ọ̀fà wọ́n ní wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. ara ayé níbọn wọ́n níbọn. tún àdúrà ni mo ṣe. wọ́n lọ fà wọ́n ìṣàdúrà bí wọ́n bá yìnbọn bí wọ́n bá ta fà
kò ní ṣe kò ń gẹ̀yìn láyé láyé. Aráyé níbọn wọn níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà. Bí wọ́n bá yìnbọn bí wọ́n bá tàfà kò ní ṣe kò ń gẹ̀yìn láyé láyé. Aráyé lọ́tà Wọ́n lọ́tà wọ́n sì tún lẹ́tù. wọ́n lẹ́tù. Aráyé lọ́tà Wọ́n lọ́tà wọ́n sì tún lẹ́tù. wọ́n lẹ́tù. Bá yẹn tàbí wọ́n bá yẹn tù kò ní ṣe kò ń gẹ̀yìn láyé láyé. Aráyé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà. Bí wọ́n bá yìnbọn bí wọ́n bá tàfà kò ní ṣe kò ń gẹ̀yìn láyé láyé. Aráyé láṣẹ Wọ́n láṣẹ wọ́n sì tún lè pè. wọ́n lè pè. Aráyé láṣẹ Wọ́n láṣẹ wọ́n sì tún lè pè. wọ́n lè pè. Wọ́n bá ta àṣẹ bí wọ́n bá ṣe pè. Kò ní ṣe kò ń gẹ̀yìn láyé láyé. Aráyé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà. Bí wọ́n bá yìnbọn bí wọ́n bá tàfà kò ní ṣe kò ń gẹ̀yìn láyé láyé. Nínú tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ tí mo tó kọ́ lára wọn tẹ́lẹ̀ náà wà lò lónìí. Òun ni pé bá a ṣe fún oyè bọ́ọ̀lù ẹnu ọkọ̀ mo wá rìn lẹ́yìn wọn. Bàbá ìmáàmù ní ọ̀bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ń wò pé ìmáàmù ìlú ni á lè mi náà jẹ́ àjọ ọdún lẹ́gbẹ̀ẹ́ àmọ́ ní ara ọmọ kéwù yìí lè mi. Mo wá rìn lẹ́yìn wọn tá a fi débi. Àwọn ọmọ kéwù wọn mú àlùkìmbà fún mi wọ́n ń fi àbáyà sí mi lọ́wọ́ pé ẹ̀yin náà lu àbáyà mi ní ara o. Bẹ́ẹ̀ bá tẹ̀lé àfa rẹ̀ lóde wọ́n gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ nínú àfa àtọmọ kí o sọ ma ká lọ̀rọ̀ kúrò abẹ́lẹ̀ ẹ̀ ń dáṣẹ́ ara. Wọ́n ló sùn gbogbo ọ̀sán ṣe ní ìsìn. Ẹ bá ń fún ọ ní 100,000. Wọ́n ní kẹ́ fún ọ ní 100,000. Bẹ́ẹ̀ ni ìdá kóòtù amúra lẹ́yìn sàfikà ó ní ibùdó. وأمرك أنت موسى وموسى لا يصيبك من Èló báyìí àwọn ìyá àdínì. حيث Ẹgbàá 25,000 lọ́ọ̀ tí a. وجهت فإن الله ذو موسى. Èló bá bàbá gegele ẹgbàá 20,000. أنت موسى وموسى لا يصيبك من حيث وجهت فإن الله ذو موسى. Anta Musa nù. أنت موسى وموسى لا يصيبك من حيث وجهت فإن Gegele wọ́n ti san Wọ́n ti san 20,000 tí wọ́n ní. فإن الله ذو موسى حيث وجهت فإن الله ذو موسى. Ìyá àdínì ní ìyá àdínní ní 25,000. 25,000. منزلنا رهب لمن زاره نحن سواء والطريق وكل ما فيه حلال له إلا الذي حرمه الخالق. Ẹ mú nǹkan jáde. Bàbá ní ẹ̀bùn. منزلنا رهب لمن زاره Gbọ́láńkà yìí. نحن سواء فيه والطريق Ẹni bá pọ́nlé lé là pọ́nlé. وكل ما فيه حلال له Bí mo sọ wá dùn èmo ní di káàsì 50,000. Bàbá ní إلا Bàbá الذي ní 1,000 tààrọ̀ ní ní ọ́. tára òní ní ọ́. Mo jáde wá nísìn. Bàbá ní حرمه الخالق Bí mo ti wí kò gbọdọ̀ pèsè ju méjì o. إلا الذي Parí.
حرمه الخالق. Ọmọnà tó jáde pẹ̀lú bìtìbìtì ní. وزدنا رهبا Bó lọ wí ẹsẹ̀ bàbá. لمن زاره. Nípa ọ̀nẹ́ 50 ọ̀nà ni. 50 نعم سواء فيه والطريق. Ẹ kúnlẹ̀ láyọ̀. وكل ما فيه حلال له Yá. إلا الذي حرمه الخالق. Ẹ kúnlẹ̀ ọ̀la agbára. Ọ̀la agbára. Agbára. أكبر La hawla. ولا قوة إلا بالله.